wọ́n fẹ́ tó wákàtí wọ́n fẹ́ tó 3 hours kó tó di pé wọ́n wọlé wá bá wa nínú mọ́sálásí dídé tó sì dé wọ́n ní ẹkú lé o alẹ́ káàbọ̀ wọ́n ní tẹ́ ẹ̀rọ wa a ti ṣètò kí lẹ́tò wọ́n lè tọ́ lẹ́tà Abẹ́òkúta olóṣèkò kìíní ẹ̀tọ́ láti Ìlọrin tí ṣe Usman olóṣèkò kejì ẹ̀tọ́ láti Ògbómọ̀ṣọ́ lóṣèkò kẹta ẹ̀tọ́ láti Zaria olúkìníwá òun láfún ní ìkò kẹrin lọ́wọ́ ìjọba bá dàbí pé ipò ti sọ̀rọ̀ rẹ̀ ó dàbí pé èèyàn lọ ṣe ń tàbí kan téèyàn gba kò kìíní ẹ̀sọ̀ pé tó yìí dì náà nìyẹn báwọn bàbá mi ṣe ní rárá o kò jọ bàbá kí ló dé sí òfin jọ wọ́n ní wípé ìmọ̀ọ́mù ẹni tí yóò ṣe kò kìíní ìlú tó wá láti Abẹ́òkúta yìí ọmọ wa ní lóòótọ́ ṣùgbọ́n ìtàfin ní pé fún ní wípé kò gbé ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n mẹ́sàn-án sọ́nù náà lè fi láìláìlá wà bó ṣe rí nìyẹn. Ìjà pé kì í sọmọ ọlé ìjà táǹkà ni pé kò gbẹ́lu Ògbómọ̀ṣọ́ tẹ́wọ́n lè fẹ́ fún wọ́n lè ti gbé Ìlọrin tàbí ti gbé Ògbómọ̀ṣọ́ ibẹ̀ làwọn náà ti dìde pé tó bá rí bẹ́ẹ̀ o àbádọ́ mọ Ìlọrin rí àánú ti mọ Ògbómọ̀ṣọ́ rí